Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, alátìlẹ́yìn, alábòjútó wa, ọlọ́run aláàánú wa, ọba tó gbé wa sókè tó fi ìfẹ́ rẹ̀ pa wá mọ́. Àdúpẹ́ fún àánú àti ojú rere ńlá tí a rí gbà ó, tí a tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù ìkejì. Gbogbo ìyìn àti ọlá ní forúkọ mímọ́ yín, ọlọ́run olùpamọ́ wa, ẹlẹ́dàá wa, aṣẹ̀dá wa. Ògo ní forúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a gbé yẹ̀wò lénìí kó ṣayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kejì. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé ìdè nípa ìbákẹ́gbẹ́pọ̀. Ìdè nípa ìbákẹ́gbẹ́pọ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Sáàmù orí kìíní ẹsẹ̀ ìkíní. Sáàmù orí kìíní ẹsẹ̀ ìkíní. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Númérì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹta àti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkarùndínlógójì. Númérì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹta báyìí. Ǹjẹ́ Kórà ọmọ Abraimi, ǹjẹ́ Kórà ọmọ Aṣari, ọmọ Kóátì, ọmọ Léfì, àti Dátánì ọmọ Àbúrámù, àti ọmọ Eliabu, àti òun ọmọ Pẹ́lẹ́tì, àti ọmọ Rúbẹ́nì dìmọ̀. Wọ́n sì dìde níwájú Mósè pẹ̀lú 250 ọkùnrin nínú àwọn ọmọ Ísírẹ́lì, ìjòyè nínú ìjọ, àwọn olórúkọ nínú àjọ, àwọn ọkùnrin olókìkí. Wọ́n sì kó ara wọn jọ pọ̀ sí Mósè àti sí Árónì. Wọ́n sì wí fún wọn pé ó tó gẹ́, nítorí pé gbogbo ìjọ ni ó jẹ́ mímọ́, olúkúlùkù wọn. Olúwa sì ń bẹ lára wọn. Nítorí kí ni ẹ̀yin ó ha ṣe gbé ara yín ga ju ìjọ Ọlọ́run lọ? A ó kọjá lọ sí ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkarùndínlógójì. Mósè sì wí pé, nípa èyí ni èmi yóò mọ̀ pé Olúwa ni ó rán mi láti ṣe gbogbo iṣẹ́ wọ̀nyí, àti pé èmi kò ṣe wọ́n láti inú ara mi wá. Bí àwọn ọkùnrin wọ̀nyí bá kú bí gbogbo ènìyàn ti ń kú, tàbí bí a bá sì bẹ̀ wọ́n wò bí a ti bẹ̀ gbogbo ènìyàn wò, ǹjẹ́ Ọlọ́run kò rán mi? Ṣùgbọ́n bí Ọlọ́run bá ṣe ohun tuntun, tí ilẹ̀ bá la ẹnu rẹ̀, tó sì gbé wọn mì pẹ̀lú ohun gbogbo tí í ṣe tiwọn, tí wọ́n sì sọ̀kalẹ̀ lọ sí ipò òkú láàyè, nígbà náà ni ẹ̀yin yóò mọ̀ pé àwọn ọkùnrin wọ̀nyí ti gan Olúwa. Ó sì ṣe, bí ó ti parí gbogbo ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí ní sísọ, ní ilẹ̀ là gbẹ̀rẹ̀ níwájú wọn. Ilẹ̀ sì ya ẹnu rẹ̀, ó sì gbé wọn mì, àti àwọn ará ilé wọn, àti gbogbo àwọn ènìyàn tí í ṣe ti Kórà, àti gbogbo ẹrù wọn, àwọn àti ohun gbogbo tí í ṣe tiwọn. Wọ́n sọ̀kalẹ̀ lọ láàyè sí ipò òkú. Ilẹ̀ sì pa ẹnu rẹ̀ dé mọ́ wọn. Wọ́n sì rú kúrò nínú ìjọ. Gbogbo ènìyàn Ísírẹ́lì tí ó yí wọn ká sì sá lọ nítorí tí wọ́n wí pé, kí ilẹ̀ kí ó má ṣe gbé wa mì pẹ̀lú wọn o. Iná sì jáde wá láti ọ̀dọ̀ Olúwa, ó sì sun àwọn 250 ọkùnrin tí wọ́n mú tùràrí wọn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Òórùn dúdú oúnjẹ láti inú ilé ìdáná lè mọ́ ọ lára débi pé àwọn ènìyàn yóò mọ̀ pé o ti dé ilé ìdáná yẹn tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí o bá lọ sí ibi tí àwọn ẹ̀mí èṣù ti ń ṣiṣẹ́, wọ́n lè lẹ̀ mọ́ ọ lára. Ìdí nìyí tí ìwé òwe orí ìkọkànléníogún ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ pé ẹni tí ó bá ti yà kúrò ní ọ̀nà òye yóò máa
gbé inú ìjọ àwọn òkú. Olùfẹ́, kò yẹ kí o wà ní ilé ijó níbi tí wọ́n ti ń gbọ́ àwọn orin tó ní ìmísí èṣù, tí onírúurú nǹkan búburú sì ń ṣẹlẹ̀ níbẹ̀. Ìwọ yóò máa ṣílẹ̀kùn ọkàn rẹ fún àwọn ẹ̀mí èṣù láti wọ inú rẹ̀. Arákùnrin kan lọ sí ibì kan tí kò yẹ kí ó lọ, ó sì padà wá pẹ̀lú àwọn ẹ̀mí èṣù. Kò lè jókòó tàbí kí ó dìde dúró, ó kàn lè dùbúlẹ̀ bí ẹ̀fọ́ ni. Wọ́n gbé wá sí olú ìyá ìjọ ní ìjọ ìràpadà. Nígbà tí mo rí i, ẹ̀mí mímọ́ darí mi láti sọ fún un pé mo fẹ́ gbàdúrà pẹ̀lú rẹ, kúnlẹ̀. Ó ní mi ò lè kúnlẹ̀ o. Lẹ́yìn náà mo ní mo pàṣẹ fún ọ kí o wólẹ̀. Ó ní ní orúkọ ta ni? Mo fèsì pé ní orúkọ Jésù. Ó wá ní ìyẹn yàtọ̀. Bí ó ṣe ń wólẹ̀, mo gbàdúrà fún un. Mo lé àwọn ẹ̀mí èṣù náà jáde kúrò lára rẹ̀. Mo wí pé dìde sókè. Ó ní mi ò lè dìde sókè. Mo ní mo pàṣẹ fún ọ kí o dìde dúró. Ó wá wí pé ní orúkọ ta ni? Mo dáhùn pé ní orúkọ Jésù. Ó tún dáhùn pé ìyẹn tún yàtọ̀. Ó dìde. Mo tún wá sọ fún un pé o lè máa lọ ilé kí o lọ wẹ̀ kí o sì lọ sí ibi iṣẹ́ rẹ. Ó fèsì wípé mi ò lè rìn. Mo wí pé mo páláṣẹ fún ọ. Ó dáhùn wípé ní orúkọ ta ni? Mo ní ní orúkọ Jésù. Ó rìn lọ sí ilé fúnra rẹ̀ o. Ó sì bọ́ láti ọjọ́ náà lọ. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló ní ẹ̀mí èṣù lónìí nítorí wọ́n lọ sí ibi tí kò yẹ, wọ́n sì kẹ́gbẹ́ pẹ̀lú àwọn tí kò yẹ. Nígbà tí o bá ń rìn pẹ̀lú àwọn ènìyàn tó ní ìwà bí Ọlọ́run, tí o sì ń kópa nínú gbogbo àwọn iṣẹ́ ìwà bí Ọlọ́run, ò ń pe ìwà láàyè Ọlọ́run láti máa bá ọ gbé nìyẹn. Nígbà tí o bá tún ṣe ìdàkejì ẹ̀wẹ̀, ò ń pe àwọn ẹ̀mí èṣù láti máa bá ọ péjọpọ̀ nìyẹn o. Èṣù kì í ṣe ọkùnrin jẹ́jẹ́ o. Kò ní kúrò nínú ọ̀rọ̀ rẹ. Kò ní kúrò nínú ọ̀rọ̀ rẹ tí ó bá sún ọ, tàbí pé o rò pé àkókò òun ti tó ni o. Kò ní kúrò. Níbikíbi tí èṣù bá ti wọ̀ báyìí, ó ní iṣẹ́ onípele mẹ́ta tí ó máa ń ṣe: láti jí, láti pa àti láti parun. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10. Ọmọ Ọlọ́run, tí o kò bá fẹ́ wà nínú irúfẹ́ ìdè yòówù, sá fún gbogbo ohun tó jọ ibi o. Ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 18. Má ṣe gba èṣù láàyè lọ́nàkọnà. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 17. Kí a bàa lè di òmìnira rẹ mú. Kí o bàa lè di òmìnira rẹ mú ṣinṣin nínú Kristi síbẹ̀. Kókó ọ̀rọ̀: yẹ irú ẹgbẹ́ tí o wà wò. Yẹra fún àwọn ibi tí àwọn ènìyàn kò ti fà ọ́ lọ. Ibi tí àwọn ènìyàn yóò ti máa fà ọ́ lọ sínú ìdè, yẹra kúrò níbẹ̀. Ìjà sọ pé bàbá mi, ẹgbẹ́ búburú ń ba ìwà rere jẹ́ o. Gbogbo ẹgbẹ́ búburú tí mo ti lè darapọ̀ mọ́, Olúwa fi àánú já mi gbà lọ́wọ́ wọn. Gbà mí kí o tú mi sílẹ̀ lónìí nínú ẹgbẹ́ búburú, kí n lè ní ìwà ìwọ Ọlọ́run, kí ẹ̀mí búburú kí ó má bàa bà lé mi. Olúwa yóò sì ṣe.